ابتداء. الله أكبر. سبحان من تعزز بالنور. الله أكبر. الله. وتعالى بالكبرياء. الله أكبر. وقهر عباده بالموت. الله أكبر. gbogbo ẹni tó bá ọlá kan àbí kejì dókè nínú ẹni wà àjòkó yìí àfi Muhammad àfi kí òde olórin láwà èmi náà sì ní lásùbìṣà ìrìn àkìkíyè walakin ahyanan atasha'ara. La ilaha illallah. La yaqilu dhalik illa al-arifun. Allah. Ìtí wọ́n pè ní agbódáwà yìí agbo àwọn ẹlẹ́kọ̀ọ́ ni nínú iṣẹ́ tí àlá. A'udhu bi rabbil falaq min sharri kulli falaq mo ṣe. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè ọba tẹ̀rẹ̀ kárí ayé ọba Elédùà ọba tó mọ̀ mí ọba tó mọ̀ mí ọba tó mọ ohun tí mo gbélé ayé wá ṣe ọba tó dá mi ọba tó ní kí n máa nìṣó ọba tó ní kí n máa bẹ gbẹbẹ ṣe ń bẹ ọba yìí gàlà ológo jùlọ paríparí ọlá olùfinimọ̀nà ọba táwọn máa fi ọpẹ́ àti ìyìn àti ògo fún ọba tí ògo tọ́ sí ọba tí ìmọ̀ tọ́ sí ọba tí èmi ẹrú rẹ̀ MC Olúọmọ Abìwàpẹ̀lẹ́ ọmọ Àyàngádé ọmọ yíyọ ẹkùn tójú kọlá wí ọba tí ó máa fi ọpẹ́ àti ìyìn fún ní gbogbo gbà ọba tó dá mi ọba tó mọ̀ mí ọba tó mọ̀ mí ọba tó ṣọ́ mi ní ìjẹjọ ìdí di àkókò yìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba tí ó máa fi ọpẹ́ àti ìyìn fún adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè akíra lónìí wípé assalamu alaikum warahmatullahi wabarakatuh mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùmìnì mo kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ wípé hallelujah fún gbogbo pásítọ̀ ayé wòlíì ayé àti gbogbo ẹlẹ́mìí pátápátá níbi tí ẹ ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí èmi ọmọ yín àbúrò yín MC Olúọmọ Abìwàpẹ̀lẹ́ ọmọ Àyàngádé ọmọ yíyọ ẹkùn tójú kọlá wí ọmọ àníbọ̀lẹ̀ yìí jagunlabi lára wájú ọmọ ẹkùn tálákìsì gbé ẹni jà èmi náà kọ́ Ọlọ́run ọba mi òkè ni akíra lónìí pé a kú ojúmọ́ níbi tí ojúmọ́ ti mọ́ wá ẹ káàsán níbi tí ọ̀sán ti pọ́n ọ̀sán gan rí a sì kóra pé ẹ kú àṣálẹ́ níbi tí ilẹ̀ ti ṣú wá ẹ kú ìyálẹ̀ta gbogbo apápátá akíra ní ìsọ̀rí ìsọ̀rí ní gbogbo ibi tí ìsọ̀rí ìsọ̀rí ojúmọ́ ti mọ́ wá nílẹ̀ káàárọ̀ òjìrì àti níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí èmi ọmọ yín náà ni àbúrò yín olólùfẹ́ yín MC Olúọmọ Abìwàpẹ̀lẹ́ ọmọ Àyàngádé ọmọ yíyọ ẹkùn tójú kọlá wí ọmọ alẹ́bọ̀lẹ̀ yìí jagunlabi lára iwájú Ọlọ́run lọ́ba ọba àjíkí ọba àjíkẹ́ ọba àjípè ọba àjírònúkàn ọba tí kíkí àti ọlá tó tọ́ sí òun lọ́ba táwọn máa kì táwọn máa dúpẹ́ táwọn sì máa yìn ní gbogbo ọjọ́ ẹ jẹ́ ká nìṣó lókè lọ́hùn-ún. Ọba tó tóbi tó ga jù ní kíkí. Kábíyèsí. Kábíyèsí Ọlọ́run wo tó kí. Kábíyèsí. Àkíbára Ọlọ́run ni mo ń kí. Allah. Ń gbóde Allah sóríkì. Allah. Kábíyèsí. Mo ń ṣe ní Ọlọ́run mo dúró tì. Lórí kí Ọlọ́run bá mi òkè ọba tó tó kí ọba tó tó kì ọba tó tó fẹ̀yìntì ọba àìkí ọba tó yẹ pé òun ni ọba tí ń kí ni ọba táwọn máa kì ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ ní gbogbo àyèkáàyè òun náà ni òun lọ́ba tí kíkì àti kíkì tó tọ́ sí ọba tó tó fẹ̀yìntì ọba tí kì í yẹ ni ọba tí kì í yẹpẹrẹ ni ọba tí kì í dojú tì ni ọba tí kì í dáni gulẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan ọba tó yẹ pé ọba tó bá ti dúró nù ọba tí kì í gbọ́ wọ́n pé sọ pé ọba mi òkè ni ọba bẹ́ẹ̀. وكلم في الدجى موسى بلطف الله كلاما ثم علمه الخطابا الله ويا ما رد يوسف بعد مودي الله وكان فدايا طيب ثيابا الله ويا من خصام اصطفاه وآتاه مثال ترى الكتابا وقربه وسمعه حبيبا وآتق لشفاعته قربا لك الفضل المبين على خطئ من أتى به وضعف عذابا
بسم الله الرحمن الرحيم. الله. الحمد لله الذي ليس لأوليته ابتداء الله ولا لآخريته امتداء. الله سبحان من تعزز بالنور الله وتعالى بالكبرياء الله وقهر عباده بالموت. الله أكبر. gbogbo ẹni tó bá ọlá kan àbí kejì dókè nínú ẹni ó wà ní òkú yìí á fi Muhammad fi kí i. Allahu Akbar kabira. Òde olórin láwà èmi náà A kí gbogbo wa pátá. kí ọba tó tóbi tó ga jù ní kíkí. Kábíyèsí. Kábíyèsí ọlọ́run wo tó kí. Kábíyèsí. Allah. Èyí tí wọ́n ń pè ní agbódáwà yìí agbo àwọn ẹlẹ́kọ̀ọ́ ni. Oh yes. Àṣà Yorùbá dùn. Agbo ẹlẹ́kọ̀ọ́ ni. Agbo tí ẹ̀kọ́ wà. Ṣé tí ọlọ́run fi kó gbogbo jàmá yìí jọ fún wa bí ilé mi. Iṣẹ́ náà kí ni à ń pè ní iṣẹ́ kí ni. Tó bá jẹ́ pé sí orin ni ẹjẹ́ àforin kí ọlọ́run wò. Kábíyèsí. A máa ní ìdí ọlọ́run mo kọ́kọ́ kí. Ìjí Ọlọ́run mo kọ́kọ́ kí. Ọba tó ń gbọ́ wà dépò mo kọrin kí. Ọba tó ń gbé wa dépò mo kọ́kọ́ kí. Bọ́bà tẹ́ òǹkọ́ ti kí. Mo wá rí fọ́ba tó ń yan kọ́kọ́ kí. Ìnáwó méjì sókè tàbí ń kí. Mo ń jọ́wọ́ mi méjì fọ́nà mo Ìdúró fi kí. kúkúlẹ̀ mi máa fi kí. Ìdúró àti ìkúnlẹ̀ mi mo fi kí. Màá dúró forí balẹ̀ máa kí. Kábíyèsí Ọlọ́run. Torí pé ṣe ọ̀rọ̀ ẹ̀fà kíkí. Kábíyèsí Ọlọ́run. Ìfọ́bà olórí kì. Allah. Àwọn ayé ń kì. Allah. Àwọn orí kì. Allah. Ó fara mọ́ ká kì. Allah. Ṣùgbọ́n anákàrọ̀ bílẹ̀ ha kì. Allah. Bárakàmọ́ lára àfẹ́lì kì. Allah. Àwọn ojúbi rọ́bìnrin bọ́ọ̀lá kì. Allah. Ìṣàrò ìpínlẹ̀ rẹ̀ fẹ́lì kì. Allah. Mo ṣe tó tọ̀ lọ́rùn lábí. Allah. Ọba tó tóbi tó ga jù ní kíkí. Allah. Kábíyèsí ọlọ́run wo tó kí. Kábíyèsí. Àbíbára lọ́run ni mo ń kí. Allah. Ń gbóde aláṣẹ́ríkì. Kábíyèsí Ọlọ́run. Mo ń ṣẹ̀mí ọlọ́run mo dúró tì. Allah. Ọlọ́run tún ayé ìlú farati. Allah. Aláṣẹ pé iṣẹ́ you are mighty. Kábíyèsí Ọlọ́run. Ajagun ṣẹ́gun tí kì í ṣe ohun tì. Kábíyèsí Ọlọ́run. Adáni tóní tí kì í pani tì. Allahu Akbar. Àdìgún àrò ọba sáàtì. Kábíyèsí. Ọba tó lákàtà tó tún lákìtì. Kábíyèsí. Ẹ máa wọ kúrò ọba tó kú tì. Kábíyèsí. Ẹ̀dá ló ń gbọ́ ọlọ́run nígbó tì. Allah. Àṣọ ló ń sọ orúkọ rẹ̀ sátì. Wàláì. Sẹ́kúndẹ̀ ni mo kí olùdúró tì. Kábíyèsí Ọlọ́run. Fẹ̀yìntì ṣe bí wọn mo fẹ̀yìntì. Kábíyèsí. Láǹtì Ṣé tó bá bí wọ wọn láǹtì. láǹtì. Láyé mi máa ń dá aláìlú jìbìtì. Kábíyèsí. Ọba tó ń dẹ́ni láyé mo fẹ̀yìntì. Kábíyèsí. Ọba tó bẹ̀rẹ̀ láyé lójú àtì. Allah. Èmi á máa gbádùn lọ tí. Títí. Èmi á máa gbádùn lọ ní títí. Kábíyèsí. Àwọn tó bá mọ̀ ọ́ lórí fẹ̀yìntì. Kábíyèsí. Àbíyàn ni a bí kí. Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí Elédùmarè. Ọba tó ní gbogbo kíkí yíyìn làǹtìlanti ọba olùfẹ̀yìntì. Ọba tí kì í yẹpẹrẹ ẹni, ọba tí kì í jáni kulẹ̀, ọba mi òkè, ọba tí kì í lé ni kó tó bá ní. A kí gbogbo wa lórí ètò àṣà Yorùbá nù pé a kú gbogbo ọjọ́ ṣe rí, a kú ọjọ́ Jímọ̀, ọjọ́ tòní. Èmi ọmọ yín náà ni lórí ètò wa, ètò yín àṣà Yorùbá dùn òun la wà. A ti fi kíkì ti Ọlọ́run, a ti fi kí Ọlọ́run, a ti fi kí oríkì ti Ọlọ́run, a ti fi kí Ọlọ́run, a ti fi gbígbà títí Ọlọ́run ọba, a ti fi kí Ọlọ́run ọba. Látara bẹ́ẹ̀ àwa tara bẹ́ẹ̀ a ti fi kíkí Ọlọ́run, a ti kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá lórí ètò yín àṣà Yorùbá dùn. A kí wa kíkì ti Ọlọ́run, a kí wa kíkì ti ọlá, a kí wa kíkì ti ọlá wípé a kú ọlá ọjọ́ Jímọ̀, ẹ kú ìfẹ́, ẹ kú gbogbo ìgbà, ẹ kú kó lè dà. A kí bàbá wa Àgbájé Ganiu Mọ̀rúfù, a kí yín pé ẹ kú àbọ̀ sí orí ètò yín àṣà Yorùbá dùn. Bákan náà a kí bàbá wa Prince Adeniran Benjamin Olúwàjùwọ̀n lò wípé ẹ káàbọ̀ sí orí ètò yín àṣà Yorùbá dùn. Aláṣẹ àtolùdarí Larry B Food Canteen a kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò yín. Bákan náà a kí Brightest Giving wípé ẹ káàbọ̀ sí orí ètò yín àṣà Yorùbá dùn ó dùn ó lárinrin. A kí Nímọ̀tàláì Ọlọ́ládé Aládé Asimiyu a kí yín. A kí bàbá mi nínú Olúwa, aláṣepé lolúwa, a kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò yín àṣà Yorùbá dùn ó dùn ó lárinrin.
àwa ní àlẹ́lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ni kì í ṣagbára ó ń jẹ́ ọkùnrin ló ń ké sí àjànàkú ẹ̀wá kan fìdílé tàbí fìdílé kan pátápátá ara lásán ni wọ́n ń gbèrú jù ó yàtọ̀ kò jọra wọn bẹ́ẹ̀ ni ó dùn ó lárinrin àṣà Yorùbá dùn èèwọ̀ òrìṣà bẹ́ẹ̀ ni kábíyèsí èmi náà kọ́ bẹ́ẹ̀ ni ẹ ṣeun bàbá mi Àjànàkú Akéwì mo kí yín kìkì tọ́lá mo kí yín kìkì tọ́lá mo kí yín kìkì tẹ̀mítẹ̀mí ayé ò ní mú yín lóhùn pẹ̀lú ògo Ọlọ́run ní tẹnugbọ́ bí ọwọ́ bẹ́ẹ̀ ṣe ń pè mí mò ń jẹ́ bẹ́ẹ̀ ṣe ń kì mí orí mi wú èmi náà sì kọ́ Ọlọ́run bá mi òkè ni ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ agẹmọ òfúyẹ̀wọ̀yẹ̀wọ̀ ọmọ Ìjẹ̀bú Alárẹ̀ ọmọ onígbòkan ìgbòkan ọmọ onígbòkan àjòjì gbọ́dọ̀ wọ̀ àjòjì tó bá wọ gbó Ìjẹ̀bú yóò dẹbọra èmi lọ máa ṣàlẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ni tó lóbìnrin lé ọ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ní kálukú gbọ̀rọ̀gbọ̀rọ̀ mo kí gbogbo yín gbogbo èèyàn lólùfẹ́ pátápátá lórí ètò wa tòní ètò aládùn ètò alárinrin ni lórí ètò àṣà Yorùbá dùn òun làwà báyìí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ máa bá wa ká lọ lórí ètò tòní ẹbùn rẹpẹtẹ ó wà lórí ètò tòní bákan náà gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa láti iléeṣẹ́ Láribí Food Canteen wọ́n tún fi ẹ̀bùn wọ́n tún gbé wá sí iléeṣẹ́ àṣà Yorùbá dùn gẹ́gẹ́ bí ìṣe wọn ẹ bá mi ṣàdúrà fún gbogbo wọn wípé pẹ̀lú ògo Ọlọ́run iléeṣẹ́ Láribí Food Canteen kò ní wọmi kò ní wòkùnkùn bẹ́ẹ̀ sì ni pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ohun tí wọ́n dáwọ́lé ní iléeṣẹ́ náà yóò máa yọrí sí rere tó bá ń lọ wọn ò ní kelé nìní wọn ò ní kelé ṣù wọn ò ní kàgbákò pẹ̀lú ògo Ọlọ́run tí wọ́n bá ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àṣẹ Èdùmàrè elénìní àwọn afagídígbẹ̀mí fagídígbowó wọn ò ní bá wọn pàdé ẹ bá mi ṣàdúrà fún iléeṣẹ́ Láribí Food Canteen tó balẹ̀ sí Egypt ní òpópónà Maktasoni wọ́n ta iyán àmàlà ráìsì jollof rice fried rice coconut rice lóríṣiríṣi oúnjẹ ògúnfẹ̀ ń bẹ màálù inú ẹran ẹ̀dọ̀ àti gbogbo ẹ̀ ló pé ẹja tútù tó ń pè ní ẹja àjàbọ́ ó ń bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n bá yín ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ pepper soup lóríṣiríṣi àwọn mímu ní jíjẹ ní ọgbọ̀lọ́ ní gbogbo ẹ̀ ló pé sí iléeṣẹ́ Láribí Food Canteen ẹ má yà sọ́tún ẹ má yà sósì oúnjẹ tó ṣara lóore oúnjẹ ìgbàlódé oúnjẹ tí kìí ṣe oúnjẹ tí pé a ó máa gbé sínú inú amómitutù àbí amóyìntutù tí yóò máa lọ́jọ́ méjì mẹ́ta ìrọ́ oúnjẹ eléyìí oúnjẹ tó pé fresh food ẹ máa lọ sí iléeṣẹ́ Láribí Food Canteen ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yìí àṣà Yorùbá dùn èmi ọmọ yín náà ni mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi ni iṣẹ́ mi ni ẹ jẹ́ kí n ṣe wọ́n ti ní ìṣeṣẹ́ rí fíràn wọ́n ní kì í paṣẹ́ rí fíràn o iṣẹ́ mi ni ẹ jẹ́ kí n ṣe iṣẹ́ igún kì í pagún ẹ má jẹ́ pa mí iṣẹ́ tẹ̀tẹ̀ wọ́n ní kì í pa tẹ̀tẹ̀ ẹ má jẹ́ pa mí iṣẹ́ tèmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín MC Olúọmọ Àpẹ̀lẹ́ ọmọ yẹn gádé ọmọ yín ẹ̀kọ́ tó kọ́ la wí ẹ má jẹ́ kó pa mí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin abiyamọ ayé ẹbí mo ọ̀run mo bẹ̀ yín mo rọ̀ yín mo ti júbà fún oyún ilé oyún òde mo júbà ọkùnrin mo júbà obìnrin mo júbà gbogbo lọ́ba lóyè mo ti júbà gbogbo alálùfáà o mo júbà gbogbo pásítọ̀ mo júbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ níbi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó tún ń lọ mo júbà gbogbo pátápátá wípé èmi ọmọ yín àbúrò yín náà ni o tọmọdé bá júbà gbà ọ̀dọ̀ ni kò rò kò dálẹ́ mo júbà ẹ jẹ́ kí bàmí kò ṣe o adáṣe níhun ni ìbà gbọ́dọ̀ ọmọ ènìyàn tọmọdé bá sálọ àgbà máa ń gbàgbé ẹ̀yin tó láyé ẹ gbà mí kí n lówó kí n lọ́lá kí n lóhun rere ohun dáadáa inú ayé o lókèlókè òun lẹ mú un rú sí iwájúwájú ní ọ̀pá ìbìtì lòún ré sí iwájúwájú ní ẹ̀jẹ̀ máa lọ ẹ má jẹ́ ntẹnugbó bí ọwọ́ àṣẹ Èdùmàrè àṣẹ tẹ̀yìn àgbàlagbà tí ń bẹ láyé tọ́lọ́run dáyé tó gbáyé lé lọ́wọ́ pé kí ẹ máa rò láàyè mo ṣègbà yín o mo gbèdì mo ṣí fìlà fún gbogbo ládé lóyè ẹ jẹ́ kó ju ṣe fún mi.
kábíyèsí. Gbogbo gbà la máa ń sọ lórí ètò wa, ètò yín àṣà Yorùbá dùn, àṣà àti ìṣe wa nílẹ̀ káàárọ̀ oòjíire. Òun la gbà, òun ni ṣe, òun la gbà níbi gbogbo. Àwọn aláwọ̀ funfun gbogbo pàápàá wọn sì máa kọ́ ìṣe àti ìwà àwọn ọmọ káàárọ̀ oòjíire níbi gbogbo tí àbá wà tí àbá dé. Káwọ́ sọ kó jọjú kó ṣe é rí, àwa la ní ká múra ká jọ ènìyàn. Yorùbá ló ní aṣọ tó bá ìgbà àti àkókò mu, Yorùbá ló ní ká ṣe irun kí irun orí wa kó mọ́lẹ̀ kedere, kárí obìnrin káwé pé irun ọmọbìnrin ló dára báyìí, àwa Yorùbá ni. Bẹ́ẹ̀ náà ni ọkùnrin náà, tọkùnrin bá ṣerun bí èmi ọmọ yín báyìí, bí mo ṣe ṣe tí mo yọ àwọn irun yìí, ẹ rí pé ó mójú gúnrégé, ó mójú gúnrégé. Ẹni tóbìnrin kò lọ́nà tó gbárí mú pé bẹ́lẹ̀ Yorùbá jọ́kọ́ mi àti ìjálè mi, owó ọkọ̀ láyé mi, ọkọ̀ Fọláṣadé, èmi náà kọ́ Ọlọ́run ọba mi òkè ní bàbá Iradat, Ọlọ́run ọba mi òkè ló ní kí n máa bẹ̀. Lórí ètò tòní, ohun tí a mú wá sí etí ìgbọ́ wa lónìí, ohun kékeré ni o, ṣùgbọ́n ọgbọ́n kúnnú ẹ̀, ìmọ̀ kúnnú ẹ̀, ọgbọ́n àti ìmọ̀ lóríṣiríṣi. Òun ni ẹ̀pá ń para rẹ̀, Ọlọ́run ń pajá, ẹ̀pá ń para rẹ̀, Ọlọ́run ń pajá. Òwe yìí, òun ni a mú wá sí orí ètò ti àṣà Yorùbá dùn lónìí, ẹ̀pá ń para rẹ̀, Ọlọ́run ń pajá. Kí ni ìtumọ̀ òwe yìí? Kí là ń lo òwe yìí fún gangan? Kí ni ohun tó bí òwe yìí? Ibi tá ń lọ lọ́jọ́ tòní nìyí. Torí ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń pa òwe, àmọ́ kúlẹ̀kúlẹ̀ ohun tó bí òwe yìí àti ohun tí òwe yìí gan tó ṣiṣẹ́ fún àti ìgbẹ̀yìn òwe yìí gangan. Ẹ jọ̀ọ́ lórí ètò tòní, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti darapọ̀ mọ́ wa, ẹ bá wa ké fún nílé, ẹ bá wa ké fún àlejò, ẹ ké fún ọkùnrin, ẹ ké fún obìnrin, ẹ ké fún àgbàlagbà, ẹ bá wa share fídíò yìí. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ yìí pé ètò àṣà Yorùbá dùn ó ti gòrí afẹ́fẹ́. Olóòtú àṣà Yorùbá dùn, ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, ó ti gòrí afẹ́fẹ́ báyìí. Ọ̀rọ̀ tí a tún mú wá sí orí afẹ́fẹ́ lónìí, òun ni ẹ̀pá ń para rẹ̀, Ọlọ́run ń pajá. Ẹ̀pá ń para rẹ̀, Ọlọ́run ń pajá. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí? Kí ló bí ọ̀rọ̀ yìí? Níbo ni ọ̀rọ̀ yìí gan tó ti wá? Báwo la ṣe ń lo ọ̀rọ̀ yìí? Ohun ibi tá ń lọ lọ́jọ́ tòní nìyí. Ẹ̀pá ń para rẹ̀, Ọlọ́run ń pajá. Ǹjẹ́ ọ̀rọ̀ yìí gan ǹjọ́ tẹ̀ yé gbogbo wa tó bẹ́ẹ̀? Bàbá wa Sunday Ògúndèyí, lẹ́gẹ́lẹ́gẹ́ pìrìsẹ́ńtà, mo júbà yín o, mo júbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, mo júbà yín, kò ní sú yín, kò ní rẹ̀ yín. Mo kí Neyo Nas, mo kí Neyo Nas, ọ̀rẹ́ mi, ọmọ ìyá mi, bàbá mi, Adéníyì Ògúndẹ̀kọ́, mo kí yín. Mo kí Oyèdókun Táíwò, mo kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò yín àṣà Yorùbá dùn. Bákan náà mo kí Tajudeen Nias, mo kí yín. Mo kí Princess Ọmọlára Adéyẹyè, ìyá mi, ìyá dáadáa, olórí Adéníran, aláṣẹ àtolùdarí Laribi Food Canteen, màmá akíyín. Pẹ̀lú ògo Ọlọ́run iléeṣẹ́ yìí ò ní jóná. Ibi tí ẹ ti ń rí owó, tí ẹ ti ń fi kún wa lẹ́yìn, tí ẹ fi ń gbé ètò àṣà Yorùbá dùn, tí ẹ fi ń gbé lárugẹ, tí ẹ fi ń gbé pé kó máa tẹ̀síwájú. Pẹ̀lú ògo Ọlọ́run iléeṣẹ́ tiyín náà kò ní wọmi, kò ní jóná. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ fi yá, ẹ fi rà, ẹ pẹ́ láì jìnnà wọn á gbọ́rúkọ yín l'Amẹ́ríkà, ní Canada, ní Dublin, ní Germany. Iléeṣẹ́ yín yóò tún fìdí tilẹ̀ síbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Akí ìyá wa Janet Oyíndàmọ́lá Olúwatìmílẹ́yìn, bákan náà akíyín. Akí Bọ́lájí Balo, bàbá mi, iléeṣẹ́ bàbá Mubarak, akíyín. Akí Alájà Kàfáyàt Arẹwà, Àjọkẹ́ Aláṣà, sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́yìn náà pẹ̀lú ògo Ọlọ́run. Ohun yín kò ní kọ́lé tí ọmọ aráyé, ní tẹnugbó bí ọwọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Akí gbogbo wa, akí Kẹ́hìndé Mariam, bákan náà akí gbogbo wa, akí gbogbo wa. Ẹ ṣé ìyá wa Kàfáyà Arẹwà, wọn ni àkú ètò nìyẹn. Ìyá wa Àjọkẹ́ Aláṣà, ètò nìyẹn. Akíyín.
Princess Ọmọlára ìyá wa wọ́n ṣàdúrà fún wa, wọ́n tún fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gan wọ́n tún fi ránṣẹ́ sí wa wípé fún àǹfààní gbogbo àwa tí a fẹ́ ra oúnjẹ, a fẹ́ jẹ ni, a fẹ́ mu ni, oúnjẹ ìgbàlódé, oúnjẹ tó jẹ́ pé tó ń gbóná tí kìí ṣe oúnjẹ ìjọ́ kejì ìjọ́ kẹta, ẹ má yà sọ́tún ẹ má yà sósì, iléeṣẹ́ Laribi Food Canteen kẹ́ máa lọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wọ́n sí, wọ́n tún máa ń ṣe home delivery náà tí wọ́n ń pè ní home service, tó jẹ́ pé tẹ́ bá ti pè wọ́n báyìí láàrin ìṣẹ́jú kan sí kejì wọ́n gbé oúnjẹ bá yín nínú ilé, ẹnu ọ̀nà ilé yín gangan ni ẹ ti rí wọn. Ẹ máa wò pé kí ló dé, ṣe ẹ mọ́lé wa tẹ́lẹ̀ ní àdúgbò ló ṣe jẹ́, wọn ń ṣiléyà, wọn kì í ṣe àdúgbò wọ̀. Bẹ́ẹ̀ ni ẹ pè sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 022048578 lẹ́ẹ̀kan sí 022, ẹ̀yẹn ní ẹ̀rọ àgbélékalẹ̀ tí ẹ lè pè tẹ́ bá pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tí yẹn ò bá lọ, ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 02204857883 ẹ̀rọ alágbèéká ìyẹn ní ẹ fi 01140389771 lẹ́ẹ̀kan sí 01140389771 iléeṣẹ́ Laribi Food Canteen. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè fi pè wọ́n fún jíjẹ fún mímu, ẹ fẹ́ gbogbo tó ń tẹ́ bá fẹ́ tó jẹ́ pé tá ń jẹ tá ń mu nílẹ̀ káàrọ̀ òjìrè tó jẹ́ oúnjẹ ìgbàlódé, oúnjẹ tó yẹ pé ó ṣara lóore, oúnjẹ tó máa ń mú ara yá gágá, oúnjẹ tó máa ń fúnni ní ìdùnnú àti ayọ̀, oúnjẹ tó yẹ pé tẹ́ ẹ bá jẹ tẹ́ ẹ bá dáwọ́ lé ohunkóhun yóò máa dàbí pé ẹ lo oògùn àwúre ni. Oúnjẹ Laribi Food Canteen òun oúnjẹ tí ó ṣara lóore, tó ń ṣínà ọlá, tó ń fúnni ní ìgbéga lẹ́nu iṣẹ́, tó ń fúnni ní ìgbéga níbi gbogbo pẹ̀lú ògo Ọlọ́run, àní ṣìjẹ àní ṣìmu. Bákan náà àkí gbogbo wa pátápátá tí ẹ sì máa darapọ̀ mọ́ wa lórí ètò yín Àṣà Yorùbá Dùn. Ẹ má gbàgbé àkọlé ètò tòní, òun ni kí la pè àkọlé ètò tòní, ẹ̀yin olólùfẹ́ wa, òun ni wípé ẹ má gbàgbé àwọn bàbá wa tún wọlé. Mo kí bàbá wa náà, mo kí bàbá wa Àfà Abdulhamid Niyas, àkìyín ètò tòní ẹ̀pà ń para rẹ̀ olóhùn pàjá, ẹ̀pà ń para rẹ̀ olóhùn pàjá, òun ni àkọlé ètò tòní. Ẹ bá wa kálọ lórí ètò tòní. Síwájú lórí ẹ̀pà ń para rẹ̀ olóhùn pàjá, kí làwọn fẹ́ sọ tẹ́ẹ̀tì ìgbọ́rí, kí ló ń tá fẹ́ sọ tó jẹ́ tuntun. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fi ràn wá wípé àkíyèsí lásán ni àwa ń ṣe, àkíyèsí ìfanilétí, ìrànra létí, ìpèrè wa sí àkíyèsí, àtúnṣe lórí ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa, lórí ìtẹ̀síwájú, lórí ohun tó ti bàjẹ́ kó lè dára àtọhun tó dára kó lè máa tẹ̀síwájú. Ohun lásán ni ọmọ yín àbúrò yín MC Olúọmọapẹ̀lẹ́, ọmọ Àyàngádé, ọmọ yìí ẹ̀kọ́ tójú kọ́lá wí ló ń sọ nípa rẹ̀. Ìwọ arákùnrin mi, ọ̀rẹ́ mi, ìwọ ọ̀rẹ́ mi, arábìnrin mi, ọ̀rẹ́ mi, wá nǹkan fìdílé kó wá gbọ́ nípa ẹ̀pà ń para rẹ̀ tó lóun pàjá. Ẹ̀pà, kí ni ẹ̀pà tó ń para rẹ̀ tó lóun pàjá? Ẹ̀pà ń para rẹ̀ ó lóun pàjá. Ẹ̀pà ti gbàgbé wípé ọjọ́ tí ajá bá kú ní òun gan fúnra òun ló dópin jíjẹ mímu nínú ayé. Ẹ̀pà, kí là ń pè ní ẹ̀pà? Agbọ̀n tí ń bẹ lára ajá, kòkòrò kan ń bẹ lára ajá tí máa ń mu ẹ̀jẹ̀ ajá. Kòkòrò kan ó ń bẹ lára ajá, ẹ̀jẹ̀ ajá ní máa ń mu, òun ni ẹ̀pà. Ó wá mu ẹ̀jẹ̀ ajá, ó mu ẹ̀jẹ̀ ajá. Nígbà tó bá mu ẹ̀jẹ̀ ajá, ẹ̀pà yìí yóò wá tóbi, yóò tóbi, ìdí rẹ̀ yóò wá yó. Tẹ́ bá ń wo ẹ̀pà yìí, orí rẹ̀ yóò wá rí tíntínní, ìdí rẹ̀ yóò wá tóbi bí ìgbà tí ẹni tí Ọlọ́run tó ti fún ní ìfọ̀kànbalẹ̀, tó ti jẹ, tó ti mu, tó wá yọkùn, tó wá ṣọ́ra látòkè délẹ̀. Ṣé ti rí pé ẹ̀pà nìyẹn ó yó inú rẹ̀ dùn. Kí ló mú inú ẹ̀pà yẹn dùn gangan?
nítorí pé ó rí ẹ̀jẹ̀ ajá mu lákòókò yẹn inú rẹ̀ ń dùn ó wá pé inú rẹ̀ ń dùn ni kò sì mọ̀ pé òun para òun ẹ̀dá pẹ̀gbọ́ kòkòrò tó ń rí nǹkan jẹ tí ìdí rẹ̀ yó tínú rẹ̀ dùn tó fẹkùn wọ́n tún ní Yorùbá tó wá ní ó tún para rẹ̀ ẹ̀gbọ́n lọ́nà wo ni ẹ̀pà yẹn ló fi ń para rẹ̀ ibi tá à ń lọ nìyẹn ẹ̀pà ń para rẹ̀ ó lóun ń pajá ẹ wò ó ti mu ẹ̀jẹ̀ ajá ó ti mu ẹ̀jẹ̀ ajá yìí ẹ̀pà yìí ó ń tó bíi 20 bíi 30 bíi ẹgbẹ̀rún wọ́n tù mọ́ ajá kan ṣoṣo lójú nímú létí lẹ́sẹ̀ lábẹ́ ní gbogbo ara wọ́n tò mọ́ wọ́n wá mu ẹ̀jẹ̀ ajá yìí wọ́n mú ẹ wá kan fìdílé tàbí kẹ́ fìdílé kan fọmọ lọ́yọ̀ mọ́yàn fọmọ kẹnu ọmọ má ti ṣe kíni kó má ti gbófo ni ẹ̀pà ń para rẹ̀ wọ́n lòun ń pàjá ọ̀rọ̀ ni gbàǹkan pé ọ̀rọ̀ tá ó tú palẹ̀ lónìí tí ó yẹ gbogbo wa yékéyéké tí ó sì tún tí ó kan àtẹ̀mí àti rẹ tí ó kọ̀ wá lẹ́kọ̀ọ́ tí ó kọ̀ wá lọ́gbọ́n torí pé ẹ̀pà ń para rẹ̀ ó lòun ń pàjá tó bá gbé gbogbo wa la mọ ìtumọ̀ òwe yìí ní kúlẹ̀kúlẹ̀ tá a ru àròjinlẹ̀ àbá wá nǹkan mìíràn nípa tí ó dára láti fi ran ọmọlàkejì lọ́wọ́ tàbí láti fi kún ọmọlàkejì tàbí láti lè jẹ́ kí ọmọlàkejì tẹ̀síwájú láti ní ìlọsíwájú nínú gbogbo ohun tí ó bá gbé kalẹ̀ tàbí tó bá dáwọ́lé àní máa wò wípé ọmọlàkejì ń ṣoríire àbí ó gbé nǹkan tó dára kalẹ̀ àbó fẹ́ ṣe ohun tó dára àwa ń wòye pé ohun tó kàn wá kàn ní pé bí a ṣe sórí bá ti dorí gbogbo nǹkan yìí bá ti dorí rẹ̀ kodò tàbí bá ti sojú rẹ̀ délẹ̀ tàbí bá ṣe dàrú tí ò ní lè débi tí ó fẹ́ dé tá sì ti gbàgbé wípé ẹ̀pà ń para rẹ̀ ó lòun pàjá a ti gbàgbé wípé àwa gan pàápàá lórí nǹkan yìí tí ẹni yìí gbé kalẹ̀ tàbí tó fẹ́ ṣe tàbí tó ṣe lọ́wọ́lọ́wọ́ yóò padà tún wúlò fún wa lọ́jọ́ iwájú tàbí yóò wúlò fún ẹbí wa tàbí ọ̀rẹ́ tàbí ọmọ tàbí alábàágbé tàbí aládùúgbò wa èyí ni a fi jẹ́ kí ó yé wa wípé òwe yìí ohun tó kí sínú òwe yìí ó pọ̀ púpọ̀ ẹ̀pà tí ń para rẹ̀ tó lóun pàjá àgbọn tí ń bẹ lára ajá ni ẹ̀pà tí ń para rẹ̀ tó sì lóun pàjá ajá rèé kò lè yọ àgbọn kúrò lára rẹ̀ kò ní ọwọ́ tí ó fi yọ àgbọn yìí kúrò lára rẹ̀ kò ní ẹnu ó lẹ́nu bọ̀ kò lè yọ àgbọn yìí kúrò lára rẹ̀ torí pé ibi tí ẹ̀pà yìí bá ti dè yín mọ́ lára ajá yìí àfi ènìyàn ló tún lè yọ ẹ̀pà yìí kúrò lára ajá tọ́mọ́sì ti yọ ẹ̀pà yìí kúrò lára ajá tí ò rí nǹkan kan fi ẹnu kàn bí ẹ̀jẹ̀ tí ó mú mọ́ ó ti tán fún ẹ̀pà nù èyí la ṣe wò wípé Yorùbá yìí kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ti jẹ́ pé láti ìjíǹjí láti tètè kọ́ṣe ni ọ̀rọ̀ ti wà ọ̀rọ̀ ń bẹ nísinsìnyí kí ni ọ̀rọ̀ náà Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ti ń gbénú àwọn ènìyàn tó sì ń jẹ́ ká fi máa tún ti ọmọlàkejì ṣe ká fi máa wá ìlọsíwájú fún ọmọlàkejì wa fún ará ilé fún ará àdúgbò tó sì wà jẹ́ pé àwọn kan títí wọn ò ju wípé ẹnu tí wọn ọ̀rọ̀ tí ń bẹ lẹ́nu tí wọn ọ̀rọ̀ tí ń bẹ nínú tí wọn ọgbọ́n tí wọn ìmọ̀ tí wọn agbára tí wọn òye tí wọn láti fi bá ti ọmọlàkejì wọn jẹ́ ni ní ọdún kan tàbí kejì ẹ wò ó ẹ̀pà yín ń para rẹ̀ ó lóun ṣe kí ni ó lóun pàjá ọjọ́ tí ajá bá ti kú ẹ̀pà ò rí nǹkan mú mọ́ torí pé àti ajá àti ẹ̀pà ni wọ́n ó jọ rọrùn ẹ dákun òkú tó ti kú ohun tí ò mí ohun tí ò mí bóyá adìẹ ni bóyá ẹran ni bóyá ajá ni bóyá ènìyàn ni tí ò mí mọ́ tí omi ara ẹ̀jẹ̀ ara rẹ̀ tí ò kọjá lọ́bì kankan mọ́ ẹ dákun kòkòrò wo ni ó fẹ́ bọ́ sínú rẹ̀ tí ó sọ pé òun rí ẹ̀jẹ̀ mu kòkòrò wo ló fẹ́ bọ́ sínú rẹ̀ tí ó rí ẹ̀jẹ̀ mu tàbí tí ó rí omi ara rẹ̀ mu èyí ò ní a fi sọ pé ẹ̀pà ń para rẹ̀ ó lóun pàjá ẹni tó fi ẹnu tó fi ń bàjẹ́ kiri àbí ẹni tí ó fi ẹnu àti ọgbọ́n àti ìmọ̀ títí rẹ̀ tó wò pé kó bá yé rẹ̀ jẹ́ ó fẹ́ gùnkè kó jákulẹ̀ orí ẹnìkan tó ń ṣe ohun kan tó jẹ́ ohun ìyàlẹ́nu tó pé ohun ìwúrí tó ṣe é fún títí ẹni pé kó sáré lọ bẹ́ẹ̀ kí ẹ pé nǹkan tó ṣe fẹ́ ni yìí kò tọ́kọ́ ṣe fún tó ohun tó ṣe tó ló ṣe ohun tí ìwà tí ó hù tó ló hù ó ti gbàgbé pé ẹ̀pà rẹ̀ ń para rẹ̀ ó lóun àjá ara rẹ̀ ló ń ṣe gbogbo ẹnikẹ́ni tó bá lérò pé tọmọlàkejì òun
lòun bàjẹ́ àbí lòun fẹnu bàjẹ́ àbí òun ó rò débi tí ò tọ́ tí ò yẹ àbí ohun tí ò ṣe òun máa parọ́ rẹ̀ mọ́ àbí ohun tó tẹ̀ wá ṣe gan pàápàá tí wọn ò fi rán ẹ tó wá sí pé gbogbo tiẹ̀ ni pé kó o fi ba titi ẹ̀ jẹ́ ẹ̀pà rẹ̀ ń para rẹ̀ ó lóun pàjá ẹ wò ó ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún ọmọ Àyàngadé ó wà lórí ètò ẹ̀bá késà lára ẹ̀késà jèrò ẹ̀késọ̀rọ̀ ògùn ilé ńlá ìwé kan wá gbọ́ àlàyé ọ̀rọ̀ wíníwíní ọ̀rọ̀ èmi náà kọ́ Ọlọ́run bá ló fi sí mi lẹ́nu torí pé ọgbọ́n wo ni mo gbọ́n ìmọ̀ wo ni mo tẹ̀ kí ni mo tó kí ni mo tò kí ni mo jù lọ́gbọ́n pàápàá ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu mi gan ìbò ló ti ń wá ìmọ̀ musa mọ̀ yìí pé Ọlọ́run bá mi òkè òun ní ọba ọ̀rọ̀ tí ń gbénú ẹ̀dá títí tẹnu ẹ̀dá jáde bí Ọlọ́run bá fún ni lọ́rọ̀ kí ni mo fẹ́ sọ ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún. fi àdàbà ẹ má fi wé tòlótòló eléyìí kì í ṣe apanilẹ́rìn tàbí àwàdà kẹmu yẹ ètò tó lọ́gbọ́n tó ní ìmọ̀ tó ní làákàyè tó ní ṣe pẹ̀lú àárín ara wa àwa ọmọ káàárọ̀ òjíire ètò tó yẹ pé tá a gbé kalẹ̀ láti fi máa pera wa sí àkíyèsí láti lè fi máa dẹ́kun ìwà ìbàjẹ́ láti lè fi máa dẹ́kun ìbànújẹ́ láti lè fi máa dẹ́kun ohun tí ó ǹjẹ́ òun ní ilẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá ọjọ́ wo la fẹ́ nílò síwájú nígbà wo la fẹ́ tẹ̀síwájú Haúsá ṣera wọn lójúṣu ọwọ̀ alé wọn títí àárín wọn àlè bá wọn Ìgbò ṣera wọn lójúṣu ọwọ̀ alé wọn títí àárín wọn àlè bá wọn kí ló wá dé tó ń pa ọmọ káàárọ̀ òjíire yìí náà ni níjọ́ wo làwọn ọmọ káàárọ̀ òjíire fẹ́ dẹ́kun ọ̀tẹ̀ ìbànújẹ́ ìbànilórúkọ jẹ́ àròsọ káàmù Yorùbá ká sì ru ọ̀rọ̀ káwọ èèyàn títí ká ru ọ̀rọ̀ tí ò kìí ṣe títí ẹ̀ ká sì rú mọ́ káwá rí pé ẹni yìí fẹ́ gùnkè tàbó gùn kàbó soríire káwá wí pé níbo ni ọlà ẹni yìí ti wá ta ló ṣàánú fún ta ló wà lẹ́yìn rẹ̀ káwá máa tán pínpín ara wa débi pé ibi tá ti gbéra wa ṣubú ìtọpinpin ara wa láti tira wa ṣubú láti gbéra wa ṣubú láti jára wa kulẹ̀ a sì pariwo lọ́tún lọ́sì àwọn alálùfáà wọ́n ṣe wáàsí títí àgbọ́ àwọn pásítọ̀ wọn ò dẹ́kun ìwàásù lójoojúmọ́ ọjọ́ Sunday ọjọ́ Monday ọjọ́ Wednesday ọjọ́ Tuesday pẹ̀lú àgbà wọ́n tún wá fi rán ọmọ kékeré Ọlọ́run ọba ló fi rán mi èmi kọ́ agbára mi kọ́ Ọlọ́run ọba ló fi rán mi wípé MC Olúọmọ Abíọ́pẹ̀lẹ́ ọmọ Àyàngadé dìde ńlẹ̀ ní èdè àbínibí tí ń ṣe èdè ilẹ̀ tí ń ṣe èdè Yorùbá wá lọ jíṣẹ́ tí mo fẹ́ rán ẹ o sì gbọ́dọ̀ jẹ bó tilẹ̀ jẹ́ wípé omi fẹ́ pọ̀ ju ọkà lọ ṣùgbọ́n mo pé orúkọ Ọlọ́run bá mi ò lè kí ọlá ọba Allah ọba Aziz ọba Jabbar ọba Kabir ọba Limomi ọba Lawal ọba Sunija lálùwálì Kiram tó bá jẹ́ pé Ọlọ́run bá mi ò kì í jẹ́ bẹ́ẹ̀ mi ò ní ṣubú pẹ̀lú ògo Ọlọ́run àti gbogbo èèyàn olólùfẹ́ pátápátá tẹ̀ ń wò wá tẹ̀ ń bẹ lórí àfọ́nrán ètò Àṣà Yorùbá Dùn mo kí yín tọ̀sán tòru mo kí yín tí gbogbo gbà gbogbo èyí tẹ̀ ń bẹ lórí WhatsApp program Àṣà Yorùbá Dùn mo kí yín o kò ní sú yín kò ní rẹ̀ yín mo kí bàbá wa Baálẹ̀ Ọ̀nàbẹ̀là Adékọ̀yà ìpè ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yìí Àṣà Yorùbá Dùn akí ìyá wa Olúfúnmiláyọ̀ Joseph bákan náà ìpè ẹ kú àbọ̀ ẹ kú kó lè da ẹ káàbọ̀ sórí ètò wa ètò yìí Àṣà Yorùbá Dùn akí alájà
Kafayat Àjọkẹ́ Aláṣà arẹwà obìnrin akíyín akí bàbá wa Kẹ́hìndé Mariam wọ́n ní akọọlá Jímọ̀ olóyin nìyẹn kí ìyá wa Princess Ọmọlára Adéyẹyè olórí Adéníran Àdèlé manageress Larry B food canteen àwọn ni wọ́n ní ká kí gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá wọ́n tún ní ká kí yín àwọn náà ni wọ́n tún fi ẹ̀bùn ránṣẹ́ sí wa wípé ká fún gbogbo olólùfẹ́ ètò àṣà Yorùbá dùn wọ́n sì sọ pé gbogbo ọjọ́ Jímọ̀ pẹ̀lú ògo Ọlọ́run àwọn ò mọ̀ fi ẹ̀bùn kàǹkà àwọn ò fi máa ránṣẹ́ sórí ètò yín àṣà Yorùbá dùn ẹ̀bùn tó ní ó ń bẹ ńlẹ̀ ní dìgbìndìgbìn ẹ má mi kàn ẹ má lọ bí kankan ẹni tó ń pè yẹn sọ pé kó lọ wá fi jókòó àbí kó wá darapọ̀ mọ́ wa kó wá máa gbọ́ ètò tó ní ọgbọ́n tó ní ìmọ̀ tó ní òye tó ń tọ́ni sọ́nà bó ṣe tọ́ àti bó ṣe yẹ ètò ìletò àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ètò ni ètò tó lárinrin ètò tó dùn tó lárinrin ètò tó fúnni lọ́gbọ́n tó fúnni nímọ̀ tó fúnni lóye ẹ máa bá wa ká lọ ètò ìletò àṣà Yorùbá dùn. Ìyàwó Múyìbá Ògúndélé akí bàbá wa Àgbájé Mọ̀rúfù Ganiyu bákan náà akí Janet Oyíndàmọ́lá Olúwatìmílẹ́yìn ṣe ń gbádùn ètò wa wọ́n kí ọ̀gá mi èèyàn ńlá ọ̀dọ́mọdé níṣẹ́ bí àgbàlagbà aláṣẹ Oòduà pìrìsẹ́ńtà ọ̀jọ̀gbọ́n tó lóye ọ̀dọ́mọdé olówó kẹpẹ́ o bàbá Olúṣẹ́gun Àjàyí aka ọ̀nkùtọ́lì bàbá mo kí yín aláṣẹ Oòduà pẹ̀lú ògo Ọlọ́run àwọn àórí yín pẹ́pẹ́pẹ́pẹ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè mo kí yín mo kí Olúṣẹ́gun bàbá tó ní ká bàbá ní ká kú iṣẹ́ ẹ̀yin náà ni ẹni ká máa nìṣó mo wá kí ìyá mi Adésínà Títílayọ̀ mo kí yín mo kí Lawal Mutiat Ọmọlára Alájà Mutia mo kí yín pé ẹkọ ọdún mẹ́jọ gbogbo ní ńkọ́ gbogbo àwọn tí Ìbàdàn náà ńkọ́ ṣàlàfíà ní àbá ilé mo wá kí bàbá mi Káyọ̀dé Moses owó bàbá Dámì bàbá mo kí yín o mo kí yín pẹ̀lú ògo Ọlọ́run kò ní sú yín kò ní rẹ̀yìn ètò ní ètò àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ètò ni òun ní kẹ́ ẹ máa gbọ́ ní gbogbo ọjọ́ Jímọ̀ ètò tó fúnni lọ́gbọ́n tó ń fúnni lóye tó ń kọ́ni bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ ẹgbọ́n ẹ̀pá ń para rẹ̀ olóhùn pàjá àkọ́dé ètò tòní nìyí ẹ̀pá ń para rẹ̀ olóhùn pàjá ẹ dákun ẹ̀pá ṣé gbogbo alamọ tí ń jẹ́ ẹ̀pá mo ti ṣàlàyé ohun tí ń jẹ́ ẹ̀pá lẹ́ẹ̀kan tó bá wá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ bí a kà rí èèyàn tí ó pè wá wọlé láti bá wa fi kún ọ̀rọ̀ yìí níbi tí ètò yìí tó ń lọ à ń retí ìpè gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ bá nífẹ̀ẹ́ láti pè wá wọlé kódà àti ẹ̀fẹ́ kí ẹ pè wọlé gan ni adé kí ẹ pè wọlé lórí ètò tí a gbé kalẹ̀ yìí lórí àkọlé ètò tí à ń sọ nípa rẹ̀ ẹ̀pá ó ń para rẹ̀ olóhùn pàjá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè fi pè wá wọlé òun nìyí ẹ pè wá wọlé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó bá yẹ pé láti ìlú Nàìjíríà tàbí Amẹ́ríkà àbí Canada àbí Dublin àbí South Africa àbí Dubai àbí ibi tí bìkẹ́ láti fẹ́ pè wá tó jẹ́ pé a ò sí ní inú íjíbítì ẹ fi +20 ẹ fi sí ìwájú +2022048658 lẹ́ẹ̀kan sí +20220468 +20220468
548 ẹ pè wá wọlé pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ọ̀gá mi aláṣẹ Oòduà ẹ pè wọlé àrètí ìpè yín +20220468 ẹ̀pá ó para rẹ̀ ó lóun pàjá ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀pá ń para rẹ̀ ó lóun pàjá ìwọ tó ń ba tara rẹ̀ jẹ́ ó lóun ba ti èèyàn jẹ́ torí ẹni tó ń ba ti ẹ̀jẹ̀ tó rò bẹ́ẹ̀ kó ń ba ti ẹ̀jẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun lọ́lọ́hun yàn gẹ́gẹ́ bí olóore rẹ̀ gẹ́gẹ́ bí aláàánú rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí pé ìwọ kó tu tara rẹ̀ ní ìmọ̀ kan tàbí méjì tàbí tó tara rẹ̀ dìde tó tara rẹ̀ di olówó tó tara rẹ̀ di ọlọ́lá tó ti ara rẹ̀ di ọlọ́mọ àbí tó tara rẹ̀ tó ti ara rẹ̀ gbá olóore ti tiẹ̀ gan pàdé òmọ̀ ṣùgbọ́n ọwọ́ rẹ̀ pé nígbà tọ́lọ́hun ṣoore fún tọ́lọ́hun ṣàánú fún inú ń bí ọ ó wá wò pé àfi kó bá tiẹ̀ jẹ́ o gbọ́dọ̀ níláárí o gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ gbọ́ wọn gbọ́dọ̀ rí wọn gbọ́dọ̀ mọ̀ wọn gbọ́dọ̀ ṣe kíní kan ẹ̀dá sáré kádàrá ẹ ti gbàgbé àtúbọ̀tán torí pé o fẹ́ kán rí ọ ẹni abálẹ̀bà ni bàbá ojú ọ̀run sì tẹ̀yẹ́ fò láì farakanra ẹ̀pá para rẹ̀ ó lóun pàjá òun ní èsì ọ̀rọ̀ sí gbogbo ẹni tó ń ṣe gbọ́ yìí sọ yìí aláròsọ tó ń bá tọmọlàkejì rẹ̀ jẹ́ ìyàwó tí ń bá tọkọ rẹ̀ jẹ́ lẹ́yìn tí ń ṣojú ayé ẹ̀pá rẹ̀ para rẹ̀ ó lóun pàjá ó sojú fínrín bíi pé obìnrin tó tutù ìwọ ló tutù jù ọkọ rẹ̀ yóò mọ̀ mú ọyàn gan yóò mọ̀ fẹ́ yàn pé ìyàwó mi ó tutù kì í ṣe oníwàkiwà kì í wàkiwà irọ́ sì ni ó ń bá tọkọ rẹ̀ jẹ́ ní kọ̀kọ̀ ó ń bá tọkọ rẹ̀ jẹ́ tọ̀sán-tòru ó ń bá tọkọ rẹ̀ jẹ́ ó ń fẹnu bá tiẹ̀ jẹ́ ó ń fi ojú gbogbo ọ̀nà ló fi ń bá tọkọ rẹ̀ jẹ́ kò sì mọ̀ ọkọ rẹ̀ wá lé títí kò bá ó fà á kò tóra ó fọ́ kò fú ó sa kò gbẹ ó ti wá bẹ̀rẹ̀ pé ẹ̀pà rẹ̀ para rẹ̀ ó lóun pàjá ara rẹ̀ ló ń ṣe òòṣọkọ rẹ̀ ara rẹ̀ ló ń ṣe òòṣọkọ rẹ̀ ìwọ ọkọ tó ń bá tìyàwó rẹ̀ jẹ́ tọ̀sán-tòru ní gbogbo bí ìyàwó mi olóṣìmánú kò lè dáná kò gbóúnjẹ wá kò máa sọ gbogbo ohun tí ìyàwó rẹ̀ ti ń ṣe nínú ilé torí pé torí ohun tó jẹ torí ìgbádùn ìṣẹ́jú 5 tàbí ìṣẹ́jú mélòó torí ohun tí ó tán ó wá ń ba tìyàwó rẹ̀ jẹ́ torí ó ṣàfẹ́ débẹ̀ ó ṣàfẹ́ túṣu nísàlẹ̀ kòkò ó wá ń ba tìyàwó rẹ̀ jẹ́ lẹ́yìn àwọn tó ń fojú ojú ẹni rẹ̀ ojú obìnrin dáadáa obìnrin àdùbáríkà tí wọ́n fi wo ìyàwó rẹ̀ ìwọ wá ń ba tìyàwó rẹ̀ jẹ́ lójú wọn ẹ̀pà rẹ̀ ń para rẹ̀ ó lóun pàjá ìwọ ọ̀rẹ́ kòríkòsùn ọ̀rẹ́ kòríkòsùn torí pé tíwà tọ̀rẹ́ rẹ̀ bá ti múra tẹ̀ ti kúrò lé tẹ̀ ń jáde lọ ẹ lọ patí ni ẹ lọ ọmọ ni gbogbo bí tẹ bá ti lọ àwọn ọkùnrin máa ń fẹ́ràn ọ̀rẹ́ rẹ̀ láti yọ̀mọ́ ọ̀rẹ́ rẹ̀ láti bọ́ ọ̀rẹ́ rẹ̀ ṣeré òun ló máa ń pè òun ló máa ń bá sọ̀rọ̀ ó wá wòye pé ohun tó kàn ní pé ṣé òun nìkan náà ni ṣé Mọ́tọ́lá nìkan ni ṣé MC nìkan ni ṣé àjọ Kàfáyà Aláṣà yìí náà kan ni ṣé wọn gbọ́dọ̀ pòun náà ni ó ń lo kádàrá rẹ̀ ni ó ń pe ọṣẹ ni ó wá wò pé kí ló kù kò wá bẹ̀rẹ̀ sí ní tú ìtukùtù kò mọ wíwíkúwìí kò mọ sọ̀kúsọ kó ṣà lè rí ọ wo bí bó bá gun ládà kó wà nínú bàálù lókè ẹ̀ńtọ́nà bá fẹ́ kó rí ni wọ́n ó rí ẹ̀pà rẹ̀ ń para rẹ̀ ó lóun pàjá ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ń pè ó ti gbàgbé pé torí ti tiẹ̀ gangan ni wọ́n ṣe ń pọ̀ ọ̀rẹ́ rẹ̀ pé wá Mọ́tọ́lá báwo ni ṣàlàfíà ni ọ̀dọ̀ ẹni wọ́n sì ń bọ̀ o níbi tí àìní àròjinlẹ̀ níbi tó bá ọ dé ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n sì ń bọ̀ wọn ò fẹ́ wá sọ́dọ̀ rẹ̀ tààtàrà wọ́n wá ní kọ́kọ́ gba ọ̀nà kọ́rọ́ kan wá àkàbà tí wọ́n fi lẹ́sẹ̀ dé ọ̀dọ̀ rẹ̀ ó tí ì mọ̀ ipò ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ń bọ̀ orí pé wọ́n pe Kàfáyà Aláṣà àṣọ̀hún náà máa ń pè ní ọ̀rọ̀ tí wọ́n sì bá Kàfáyà sọ ò tí ì mọ̀ ó ti ní èrò burúkú ẹ̀pà rẹ̀ ti ń para rẹ̀ sílẹ̀ olóhùn pàjá ẹ̀pà para rẹ̀ olóhùn pàjá àbíwọ̀ tó jẹ́ pé àfáà rẹ̀ ojoojúmọ́ ní fi ń gbàdúrà tó bá ti kírun kò rántí gbàdúrà fún ara rẹ̀ pàápàá mọ́ àwọn ọmọ ìjọ àwọn ọmọ ilé kéwú làfà gbàdúrà fún pásítọ̀ rẹ̀ kò ráyè àti gbàdúrà fún ara rẹ̀ gan fẹ́bi rẹ̀ gan mọ́ ọmọ ìjọ ní gbogbo ìgbà
ó wá wí pé ohun tó kàn ní pé pásítọ̀ yẹn olùṣọ́ yẹn oníṣìná ni alágbèrè ni ó wá ń bàjẹ́ káàkiri ẹ̀pà rẹ̀ ń para rẹ̀ olóhùn pàjá torí ẹni tọ́lọ̀ bá ti fi ṣaṣíwájú ó ti fi ṣe náà nù ẹni tọ́lọ̀ bá sì ti gbéga ó ti gbé ìjà ìjì lè jà lọ́tún kí ìjì jà lọ́sì rántí pé ìjọ tí ajá bá kú ní tẹ̀pá bàjẹ́ ọjọ́ tí ajá tó bá ti kú ní ti ẹ̀pá ní ti ẹ̀ ló bàjẹ́ náà sì sọ pé ẹ̀pà ń para rẹ̀ ó lóun pàjá ṣé ẹ̀pà wọ̀ pé bóun ṣe mu ẹ̀jẹ̀ ajá yẹn tóun mu ẹ̀jẹ̀ ajá yẹn tẹ́jẹ̀ bá tán lára ajá ó kú yóò ṣubú yóò sì wó lulẹ̀ tájá bá sì ti ṣubú tó ti wó lulẹ̀ tó ti kú kò sí nǹkan fún ẹ̀pà mọ́ ẹ̀pà náà ó kú ni ṣé ẹ̀pà ti para rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀pà ti para rẹ̀ náà fi sọ pé ẹ̀pà ń para rẹ̀ olóhùn pàjá ẹ jẹ́ ká dókè lọ́hùn ká wo àmì ọlọ́run iṣẹ́ ọlọ́run àmì ọlọ́run. Allahu la ilaha illallah. Allahu la ilaha illallah. kábíyèsí ọlọ́run Elédùmarè ọba mi òkè ọba tí a ó máa gbéṣẹ́ rẹ̀ ga ọba tá ó máa rí iṣẹ́ àti ara ọba tá ó ní rí tá ó máa rí ara oríṣiríṣi tọ́lọ́run bá mi ń dá nínú ayé ẹ̀dá nínú ayé ìgbà àti ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ wò ó ẹ dákun torí ti ọlọ́run lórí ètò yín Àṣà Yorùbá Dùn òun la wà bẹ́ẹ̀ ni ètò Àṣà Yorùbá Dùn Àṣà Yorùbá Dùn ètò ni ètò tó gbọgbọ́n ètò tó nímọ̀ ètò tó lóye ètò tó fúnni ní ọgbọ́n àti ìmọ̀ ètò tó tọ́ni sọ́nà bó ṣe tọ́ àti bó ṣe yẹ a kí bàbá wa Ọ̀túnba Àṣà Yorùbá Dùn káàbọ̀ sí orí ètò wa ètò yín Àṣà Yorùbá Dùn wọn kí wa yí pé akọ́nà Jímọ̀ Ọ̀túnba Àṣà Yorùbá Dùn akíyín Màsáró Àdìgún Ọláìyá akíyín bákan náà pé ẹ káàbọ̀ sí orí ètò yín Àṣà Yorùbá Dùn mo kí bàbá mi Alhaji Dáúdà Sanusi Abógunlóko wípé ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yín Àṣà Yorùbá Dùn bákan náà ìyá wa Kàfáyá Aláṣà wọn kí wa wípé a kú iṣẹ́ ọpọlọ àwa náà kọ́ ọgbọ́n kìlà ní Ọlọ́run ọba mi òkè ní òun ló ní kí a máa rí wí ọba mi òkè kò ní fi wá sílẹ̀ pẹ̀lú Ọlọ́run ẹ pẹ̀lú àṣẹ Èdùmàrè àtẹ̀mí àti yín àti gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá níbi gbogbo tí a bá wà pẹ̀lú Ọlọ́run a ó máa rí wí a ó máa rí sọ ohun wa kò ní kan létí ọmọ aráyé mo tara bẹ́ẹ̀ mo kí ẹkùn takoro ọmọ Adégbọlá Adéníkẹ́ ìyá wa àkìyí pé ẹ kú àbọ̀ sí orí ètò wa bákan náà a kí gbogbo alọ́lọ́kùn jọ̀kọ̀ yìí pé ẹ kú àbọ̀ sí orí ètò wa ètò yín Àṣà Yorùbá Dùn àkọlé ètò tòní ó ní ẹ̀pà ń para rẹ̀ olóhùn pàjá ẹ̀pà ó ń para rẹ̀ olóhùn pàjá ìyàwó
tó ń ba ti ọkọ rẹ̀ jẹ́ ní kọ̀kọ̀ ní lẹ́yìn tí ọkọ rẹ̀ ò sì mọ̀. Ó ti gbàgbé wípé bọ́kàn bá dolówó tó bá dọ̀lọ́lá tó bá dọ̀lọ́rọ̀ tọkàn ọkàn ẹ̀ tó balẹ̀, òun náà yóò ní ìfọkànbalẹ̀, yóò rí ọlá, yóò rí ọlà, yóò rí lò. Tí ò bá tẹ̀ ọ́ tó wá lè pé wá rò pé bóyá ọkọ ò ní fi mọ̀ ẹ́, ọmọ tó bí fọkàn kọ́, ṣé ọmọ ò ní jogún bá ohun tó da nínú ilé? Ọmọ ò jogún bá ohun tó da tó jẹ́ ogún tó da. Ṣùgbọ́n nígbà tó rò pé tọkọ rẹ̀ bá ti lówó tó bá ti lọ́lá yóò lọ fẹ́yàwó mi ilé ọ, torí pé ọkọ rẹ̀ fẹ́ fẹ́yàwó mi ilé ọ, àbí kó má bàa fẹ́yàwó mi ilé ẹ. Ó wá wí pé ohun tó kàn ní pé kó bá tọkọ rẹ̀ jẹ́ nínú òkùnkùn, ní òru dúdú, ní kọ̀kọ̀, ọkọ rẹ̀ ò sì mọ̀, òun sì gbé ọ sórí, ó ń mú ọ yangàn láàrin ẹgbẹ́, láàrin ọ̀rẹ́, láàrin ẹbí, láàrin ará. Ọkọ rẹ̀ wá lé títí kò bá, ó fà títí kò tó ra. Ó wá gbèsè kádà pé tóun bá rówó fi kọ́ mọ òdédé bóun sì rí, ó kù sóhun òun ò lè para òun. Ìyá sórí ibi tó bá yé àwọn ọmọ rẹ̀ jẹ́dé, ẹ̀pà rẹ̀ níbi tá à ń lọ nu, ẹ̀pà òun ni, ẹ̀pà rẹ̀ ń para rẹ̀, ó lóun pàjá, ó ṣe ara rẹ̀, ó lóun ṣe ọkọ rẹ̀, òun ṣe ara rẹ̀ ló ń ṣe, ó lóun ṣe ọkọ rẹ̀. Bí ọkọ rẹ̀ bọ́ bá kú, ìwọ ó dà gbé bùkátà rẹ̀, kó ẹlẹ́yà rẹ̀ kó tó mọ̀ pé ẹkún ni ó padà gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀. Ó di ọjọ́ tí ó bá dé ibi tí àwọn ọmọ ti ní tó ti fẹ́ ibi ayé bàbá wọn tí wọ́n wá rí bàbá yẹn bẹ̀. Ìjọ yẹn ló mọ̀ pé ìwọ sì ló pa bàbá àwọn ọmọ yìí, tàbí ìwọ ló kan ti bàbá wọn mọ́gi tí ò fi jẹ́ èèyàn, ẹni tí ti ń rí ṣe tẹ́lẹ̀ tó wá ní tí ò rí ṣe mọ́. Ẹ̀pà rẹ̀ para rẹ̀, ó lóun pàjá, kí ló fẹ́ rí gbà bẹ́ẹ̀? Bákan náà ìwọ ọkọ ìyàwó mi ò lè ní lárí jù mí lọ, kò lè lówó jù mí lọ. Níbo ni tí ìyàwó mi bá lówó jù mí lọ, kò ní jẹ́ kí n lẹ́nu láti sọ̀rọ̀, kò ní lè jẹ́ kí n rí wí. Ẹ̀pà rẹ̀ para rẹ̀, ó lóun pàjá, ó ti gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run ni. Ó ní ìran mẹ́ta kò gbọdọ̀ tòṣì, òun ò sì ní ṣe bẹ́ẹ̀ kóun mú ìran mẹ́ta kóun ta wọ́n lóṣì, kí bàbá má ní, kí ìyá má ní, kọ́mọ má tún ní. Ẹ̀pà rẹ̀ para rẹ̀, ó lóun pàjá. Ìwọ arákùnrin tó bá ń bẹ nínú àwọn tí mo kà sílẹ̀ yìí, lọ jáwọ́ ń bẹ̀, kò sí èrè ń bẹ̀, ìgbẹ̀yìn rẹ̀ kì í dára. Tìyálé tìyàwó, ìwọ ìyálé tó jẹ́ tó rí ọmọ ìyàwó rẹ̀ tó pé bí kò kàn mọ́gi, àbótẹ́ ti kàn mọ́gi gan, ó sì ti wá gbàgbé ohun tí ò yí ọ, ohun tó lọ́ọ́ fi pamọ́ tó mọ̀, ó ti gbàgbé. Ọmọ ìyàwó yìí òun lọ́lọ́run fi ṣe sábàbí sínú ẹbí yín, tí àwọn ọmọ ìyálé tàbí àwọn ọmọ ìyàwó tí ó jẹ́ aláàánú olóore, tí ó kó oríire, tí ó kó àánú, tí ó kó wá sínú ẹbí, sínú ará. Ó wá torí pé ọmọ ìyàwó mi báwo ni ó ṣe wá jẹ́ pé òun ni ó máa ṣe gbá, òun ni ó máa ṣàwo fáwọn ọmọ tèmi, ìrá o kò lè rí bẹ́ẹ̀. Ó wá tọwọ́ bọ ohun tí ò yẹ kó tọwọ́ bọ̀. Ó wá fẹ́ yí kádàrá ọmọ ìyàwó padà sí aburú, ó fẹ́ yí kádàrá ọmọ titi ẹ, ó fẹ́ gbé fọmọ ìyàwó àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ níbi tó fi ń fi kan gbà kan ohun tí ò ṣe titi ẹ, ohun tọwọ́ rẹ̀ tó ti lọ ń fi gbọ̀ngàn fà á. Ògo yìí kan ó tún wá bọ́mọ lọ́wọ́, ó ti gbà kúrò lára ẹni tó lògo, tí ó fi ògo tó tún fi ran àwọn ọmọ titi ẹ, tí àwọn ọmọ titi ẹ náà tún wá padà fi dológo. Ó wá fi ẹ̀pà rẹ̀ tó ń para rẹ̀ tó lóun pàjá, ó wá tó wá gbògo lára ẹni tó lògo. Ọmọ tó fẹ́ gbògo fún gan kò rógo náà lò, ọmọ rẹ̀ náà òun tún dà. Àṣẹ̀wá àṣẹ̀yìnbọ̀ Ọlọ́run lóhun dé, ó wá gbògo níbi tí ẹ gbògo lógo sí, ó wá gbé padà fọlógo. Ẹni tẹ́ ní ògo rẹ̀ ò ní dìde, kò ní tàn, kò ní búyọ, ògo rẹ̀ padà tàn, ó búyọ. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó wá padà wípé ẹ̀pà rẹ̀ ó para rẹ̀, ó lóun pàjá. Ọmọ tó torí rẹ̀ ṣe làálàá ló lò, òun náà dà. Kí la fẹ́ gbà nínú wípé bó o bá kù lẹ́sẹ̀, àbí kó o ti ọmọlàkejì rẹ̀ ṣubú, àbí kó o mú tọmọlàkejì rẹ̀ kó o bàjẹ́, àbí kó o bá gbogbo nǹkan tí tó ń dára nínú nǹkan ọmọlàkejì rẹ̀, gbogbo ẹ̀ pátá nínú ń bí ọ ló ń bínú sí, gbogbo ẹ̀ nínú ń bí ọ sí. Kí ló dé? Ọmọ adarí hunu, àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ káròjìrè, ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká ronú, ká tún èrònú wa ká tún pa. Ẹ jẹ́ ká ronú dáadáa sí ara wa, tó má dàbí pé kí ọ̀rọ̀ má bàa dàbí ẹ̀pà àti ajá, tí ẹ̀pà tó ń para rẹ̀ tó lóun pàjá. Ajá kú tán, ẹ̀pà ò gbáyé. Ajá kú, ẹ̀pà ò gbáyé. Kí ni ẹ̀pà? Agbọ́n. Àwọn kan máa ń pè ní igbọ́n,
àwọn kan máa ń pè ní àgbọn tí ń bẹ lára ajá, kòkòrò tí ń mu ẹ̀jẹ̀ lára ajá, kòkòrò tí ń bẹ lára ajá òun ni wọ́n pè ní ẹ̀pa, ó sì ń para rẹ̀ ó lóun pajá. ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò wa tòní ibi tí Ọlọ́run tó ràn wá lọ́wọ́ dé wípé ká sọ fúnra wa láti fi eléyìí ká fi kọ́gbọ́n, ká fi tún ìwà, ká tún ìwà wa, ká tún ṣe, ká tún ọ̀rọ̀ wa, gbogbo ibi tó ti fi ẹnu bà ọmọlàkejì rẹ dé, tó ti fi bàjẹ́ dé, ẹ tún padà síbẹ̀, ẹ lọ fẹnu tún wọn ṣe. torí pé ẹni tẹ́ ẹ fẹnu bàjẹ́, ẹ ti gbàgbé pé tó bá dọ̀ lówó tó dọ̀ lọ́lá, ẹ jẹ́ ń bẹ̀, Ọlọ́run ti kádà pé ara rẹ̀ náà lẹ́yìn náà ti jẹ. ẹ jẹ ẹ mu ẹ ní fọkànbalẹ̀, ọmọ yín, ẹbí yín, ara yín, kì í tún wá ṣe ẹ̀yin nìkan ṣoṣo lẹ́tù wá láǹfààní bẹ́ẹ̀. ẹ wo iye èèyàn tí ó tún wá ní àǹfààní lára yín pé tẹ́ ẹ bá ba tẹni yìí jẹ́, tẹ́ ẹ fẹnu ba tiẹ̀ jẹ́, tẹ́ ẹ fi agbára ba tiẹ̀ jẹ́, tẹ́ ẹ fi oògùn ba tiẹ̀ jẹ́, tẹ́ ẹ fi ohun aburú tẹ́ ẹ fi ṣe, tẹ́ ẹ gbárùkù tì, tẹ́ ẹ fi àdúrà gbogbo nǹkan tẹ́ ẹ fi gbárùkù tì. ẹ wo iléeṣẹ́ Laribi Food Canteen, wọ́n dúró ti iléeṣẹ́ Àṣà Yorùbá Dùn wípé kó máa tẹ̀síwájú látàrí ohun tí Ọlọ́run fún wọn, tí àwọn sì mọ̀ pé Ọlọ́run fún àwọn, tí iléeṣẹ́ Àṣà Yorùbá Dùn mọ̀, tí wọ́n sì fúnra wọn sọ pé ànípẹ́ lóògùn Ọlọ́run ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ àwọn ò mọ̀ fún ètò Àṣà Yorùbá Dùn ní ẹ̀bùn láti máa fún àwọn olólùfẹ́ wọn tí wọ́n ń gbọ́ wa, tí wọ́n ń wò wá, tí wọ́n ń dá sí ètò ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. láti ìgbà tọdún yìí ti bẹ̀rẹ̀ ni wọ́n ti ń fún wa ní ẹ̀bùn tí wọ́n fún wa sí ré, bẹ́ẹ̀ náà la sì ń gbé wá sí orí ètò yìí tá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. àwọn oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n fún wa lẹ́bùn, àti fáwọn èèyàn ní ẹ̀bùn gold lórí ètò yìí, aago, ọrùn ọwọ́, ẹ̀gbà ọrùn lóríṣiríṣi. àwọn ẹni bẹ́ẹ̀, irú àwọn ẹni yìí wọn kì í ṣẹ̀pà, àwọn yìí ń tún ọjọ́ ọ̀la tí wọ́n ṣe ni, tó wọ́n gbà wípé bó bá ti ń da fáwọn kó máa ètò Àṣà Yorùbá Dùn, tó bá sì ti ń da fún ètò Àṣà Yorùbá Dùn, ó ti dájú pé tó máa ń sọ pé kí ni àṣeyọrí àwọn náà nínú ayé, àwọn náà lè rí kọ̀ọ̀kan tọ́ka wípé nínú àṣeyọrí táwọn náà ṣe nínú ayé, ètò Àṣà Yorùbá Dùn ó jẹ́ kan táwọn fi owó, ọlá, agbára àwọn àti gbogbo nǹkan táwọn náà ní táwọn fi ń kún wọn lẹ́yìn fún ìdàgbàsókè. ìwọ arákùnrin mi, ọ̀rẹ́ mi, arábìnrin, kí ni èrò ti tiẹ̀ sí ètò Àṣà Yorùbá Dùn? kí ni èrò ti tiẹ̀? wọ́n ṣorin fún wọn, ẹnìkan tó tún wò pé ètò yìí ètò tó lọ́gbọ́n tó nímọ̀ ni, ó tún ronú, ó tún ṣe orin, ó tún fún ètò Àṣà Yorùbá Dùn pé orin yìí ní ètò yìí òun gbádùn rẹ̀, ẹ mọ́ lò ó tún bí ọ́nú ohun tí tó ṣẹlẹ̀, ohun tó rí, ó tún ro àròpọ̀, àròsọ, kátó wí kátó fọ̀, ẹ ti déwájú, ẹ tún lọ wí ohun tó lọ́wọ́ ràn yín. ẹ ti gbàgbé wípé ọjọ́ tí abanijẹ́ bá dẹ́kun ìbanijẹ́, ọjọ́ náà là á bàjẹ́. ọ̀rọ̀ Ọlọ́run ni, kì í ṣe ti ènìyàn, kì í ṣe àròsọ lè yí. ọ̀rọ̀ Ọlọ́run sì ní lọ láìṣẹ, ẹ̀pá para rẹ̀ Ọlọ́run pàjá. Ọlọ́run ti sì sọ pé àwọn ò fẹ́ ìṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kí ni, kò ronú pìwàdà. kí lè kó máa jẹ́ ẹ̀kọ́ fún èmi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá, àti gbogbo ẹni tí ọ̀rọ̀ yìí kàn. ìyàwó ilé tí ń ba tọkọ rẹ̀ jẹ́ lẹ́yìn tọkọ rẹ̀ ò sì mọ̀, lọ jáwọ́ ń bẹ̀. baálé ilé tí ń ba tìyàwó rẹ̀ jẹ́ lẹ́yìn tí ìyàwó rẹ̀ ò sì mọ̀, lọ jáwọ́ ń bẹ̀. olólùfẹ́ méjì tí ń ba ti ara wọn jẹ́ lẹ́yìn tí wọn ò sì mọ̀, lọ jáwọ́ ń bẹ̀. kò sérè nínú ìbanijẹ́, ìjánikulẹ̀, ìjánikulẹ̀, kò sí èrè kankan bẹ̀. kí ló gbà bẹ̀? àwọn tí wọ́n ṣe lánàá, àwọn dà, wọ́n padà ráre tí wọ́n fi kú náà ni. wọ́n padà rólóore, wọ́n rà láàánú, torí pé àwọn olóore wọn, aláàánú wọn fún ara wọn, wọ́n ti fúnra wọn, wọ́n ti fi ọwọ́ ara wọn, wọ́n ti fi pa, wọ́n ti fi ẹnu ara wọn, wọ́n ti fi pa. wọ́n sì ti gbàgbé pé nígbà tí ẹ̀pà bá ti pa ajá, ẹ̀pà náà ó kú ni. tẹ́pà bá ti pa ajá, ẹ̀pà ó kú. ìyẹn ni àwọn àgbàlagbà fi sọ pé ẹ̀pà ń para rẹ̀, Ọlọ́run pàjá. ibi nìyẹn ó fi àdàgbà ètò tònítòsí. á lọ sínú iléeṣẹ́ Laribi Venture, Laribi Food Canteen Venture, tí wọ́n wà ní Íjíbítì ní òpópónà Maktasoni ní opposite Samsung. tàbí tàbá fẹ́ pè wọ́n, a lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn fún oúnjẹ. bí àsìkò táwa yìí àkókò òtútù ni, ọ̀pọ̀lọpọ̀ lómi wọn fẹ́ jáde kúrò ní inú ilé, ọ̀pọ̀lọpọ̀ lómi àti dìde kí wọ́n jáde pé wọ́n fẹ́ lọ ra oúnjẹ. ó jẹ́ ohun tó yẹ pé
ó rò wọ́n lójú Laribi food canteen wọ́n làwọn wà fún wa digbí tọ̀sán tòru gbogbo ìgbà tẹ́ bá ti pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn làwọn máa ṣe kíni àwọn máa dá wọn lóhùn àwọn sì máa bá yín gbé oúnjẹ tí ẹ bá fẹ́ làwọn ò gbé wá fún yín ògúnfe ó wà ńbẹ̀ ẹja pepper soup fish ìgbín edé ẹ̀dọ̀ ìfun gbogbo oríṣiríṣi oúnjẹ lóríṣiríṣi lọ́kànjọ̀kan ni ó ń bẹ nílé iṣẹ́ Laribi food canteen iyán ẹ̀bà àmàlà láfún túwó sẹ̀mó gbogbo rẹ̀ ó wà ní ọlọ́pọ̀ jàǹtùrù kò wọ́n bẹ́ẹ̀ sì ni kò sì pọ̀ jù kò wọ́n kò pọ̀ jù iléeṣẹ́ wọn ó wà ní ilé Mactasoni ní iwájú Samsung shop ní òpópónà Mactasoni ní Tábà Íjíbítì ni wọ́n fi ìdí kalẹ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè fi pè wọ́n sí òun ni a ó tẹ̀ sí ojú amóhùnmáwòrán yìí kí ẹ pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ +2011 ṣé ẹ tẹ̀lé wa ẹ̀yin olólùfẹ́ wa +2011 ẹ má bínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn á tẹ̀ sójú òpó yìí ó ti sá lọ ẹ má bínú ó sá lọ ẹ ká dókè lọ́hùn. A fẹ́ lọ sí orí ètò ẹ̀bùn káàdì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀bùn káàdì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni à ń lọ sí ìpele rẹ̀ báyìí ẹ̀bùn káàdì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí láti iléeṣẹ́ Laribi food canteen wọ́n ní ká fún wa ní ẹ̀bùn káàdì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó ní pọ́ǹpù 2.5 tí a mọ̀ sí £25 káàdì £25 òun ni a fẹ́ fún wa ní orí ètò tòní ṣé gbogbo wa a ti mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa síta ẹ dákun ariwo kọ́ àfáriwo gbogbo ẹni tí ó bá ti gba ẹ̀bùn káàdì yìí ẹ dákun torí ti Ọlọ́run láti lè dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Laribi food canteen ẹ pè wọlé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa torí ti Ọlọ́run ẹ pè wá á gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa á sì dúpẹ́ pẹ̀lú Ọlọ́run ṣe mọ̀ pé wọ́n ní yínníyínní kẹ́nu kó lè ṣe mí ni bẹ́ẹ̀ bá ṣe ń pè wá àwọn náà máa gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo wa pátápátá ṣe ẹ ti ṣe tán ṣé ká pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 5 ni wọ́n ní ká fún wa ní orí ètò àṣà Yorùbá nù lónìí 80 salat káàdì náà 80 salat onípọ́n 2.5 £25. Ìbánisọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ báyìí 92381066 9297932 ẹ dákun ẹni tí ó bá ti lo káàdì yìí ẹ pè wá wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ +202204685548 ẹ pè wá wọlé
ẹ pè wá wọlé ẹ dákun ẹni tó bá ti lo káàdì yìí nígbà tá a bá ti rí ìpè wípé wọ́n ti lo káàdì yìí látò pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mìíràn káàdì ìbánisọ̀rọ̀ mìíràn látò pè jáde lẹ́ẹ̀kan sí fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ dáadáa ó yá 923-81066 9297932 80 salat fún àǹfààní àwọn tí ń bẹ ní ilẹ̀ Íjíbítì àwọn tó ń bẹ ní Nàìjíríà tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀rọ káàdì ti Nàìjíríà òun la ó mú wá sí orí ètò àṣà Yorùbá dùn ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run eléyìí ti Íjíbítì ní 9238-1066 9297932 ẹni tí ó bá ti lo káàdì yìí ẹ jẹ́ kí a mọ̀ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ +2022468548 láti dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Laribi Food Canteen. Akí bàbá wa Àríkéwúyọ̀ Azeez Simbo managing and director cement Dangote cement ní ìlú Àgọ́wòye àkìyìn pé ẹ káàbọ̀ sí orí ètò yín àṣà Yorùbá dùn bákan náà àkì Adénìkẹ́ Ọmọwùnmí Àdùnní Bálò ìyá mi ìyá Àlíyà àkìyìn láti ìlú Íjíbítì àkì Fúnmiláyọ̀ Joseph àkì Ọmọníyì ebi àkìyìn bákan náà pé ẹ káàbọ̀ sí orí ètò yín àṣà Yorùbá dùn ó dùn lárinrin káàdì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a pè à ń retí ẹni tí ó jẹ ẹ̀bùn náà kí wọ́n pè wá wọlé torí ti Ọlọ́run kí a tẹ̀síwájú ànímọ́jọ́sọ lókùn ọjọ́ ń rebi àná ànímọ́jọ́sọ lókùn káàdì tí a pè jáde tán sìn ẹ jẹ́ ká mọ ẹni tí wọ́n ti lò ó ká tó pe ẹlẹ́ẹ̀kejì ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ +2022468548 ẹ pè wá wọlé torí ti Ọlọ́run lọ́wọ́ iléeṣẹ́ tí wọ́n fún wa ní ẹ̀bùn náà pé kí a fún yín káàdì ẹlẹ́ẹ̀kejì òun ni à ń lọ yìí bóyá ẹni tí ó jẹ ẹ̀bùn alákọ̀ọ́kọ́ kò tí ì ní àǹfààní láti pè wá wọlé ṣùgbọ́n ó máa wù wá ó máa dùn mọ́ wa tí ẹ bá lè pè wá wọlé yóò jẹ́ ìwúrí fún iléeṣẹ́ tí wọ́n fún wa ní ẹ̀bùn yìí láti fún gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá pé kí a fi máa dára wa ní ara yá àní ní ìwàhálà àní rí dààmú pẹ̀lú Ọlọ́run yínníyínní kẹ́nu kó lè ṣe mí ní tán bá ṣe ní lóore ọpẹ́ làdá ẹni tán bá ṣe lóore tí ò bá lè dúpẹ́ gẹ́gẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lónìí tán bá fún ní ọmọ kò ní ṣàna débi tí ó dáná káàdì ẹ̀bùn ẹlẹ́ẹ̀kejì òun ni a wà ní orí rẹ̀ báyìí káàdì ẹ̀bùn ẹlẹ́ẹ̀kejì káàdì ẹ̀bùn ẹlẹ́ẹ̀kejì.
bàbá mi Àjànàkú Akéwì káàdì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ pẹ̀lú 8 1 5 6 8 4 ẹ̀ta 8 1 8 4 àrún ẹ̀fà ọ̀kan ẹni tí ó bá ti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nítorí Ọlọ́run ẹ pè wá wọlé à ń retí ìpè a ò tí ì rí ẹnikẹ́ni kan pè wá wọlé ẹ pè wá wọlé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ +2022046848 lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè fi pè wá wọlé +2022046848 ẹ pè wá wọlé lẹ́ẹ̀kan sí fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a pè nísinsìnyí tán ká tún pè lẹ́ẹ̀kan sí 81568438184561. A retí pé gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá akíwọ ẹni tí ẹ̀ ń bẹ lórí ètò pẹ̀lú wa ní ètò tòní Ọmọníyì Ebi akíyín Fúnmiláyọ̀ Joseph akíyín akí Adéníkẹ́ Ọmọwùnmí Àdùnní Bálò akí Azeez Àríkéwúyọ̀ Símbọ̀ akí Masaro Àdìgún Ọláìyá akí Alhaji Dáúdà Ṣànúsí Àbógunlóko akí Kàfáyà Àrẹwà akí Ẹkùntakóró Adégbọlá akíyín akíbalẹ̀ ọ̀nà kọyà bákan náà akí Princess Ọmọlára Adéyẹyẹ Adéníran akíyín ìyáwa ìyá aládùparíkà akíyín akí gbogbo wa ní ọlọ́kanjọ̀kan a sọ pé fáfà náà tí wọ́n fẹ́ jẹun lọ́wọ́lọ́wọ́ tàbí àwọn tí wọ́n fẹ́ pe ìyáwa Princess Ọmọlára Adéyẹyẹ aláṣẹ àti olùdarí Laribi Food Canteen fún oúnjẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 022 04 85 783 tàbí kẹ́ pọ̀ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká 0111 40 389771 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wọ́n sí tí ẹ bá fẹ́ jẹ ògúnfe ni ẹ fẹ́ jẹ pepper soup fish ni pepper soup assorted ni pepper soup chicken ni ẹni oúnjẹ tí ẹ bá fẹ́ jẹ gbogbo oúnjẹ ló pé sí ọ̀dọ̀ wọn láwọn oúnjẹ iyán àmàlà láfú ewédú pẹ̀lú irú pẹ̀lú gbogbo ẹ̀ ó pé sí ọ̀dọ̀ Laribi Food Canteen ẹ pè wọ́n wọlé lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ +2022048578 tàbí 01140389771 akíyín lẹ́ẹ̀kan sí akí gbogbo wa lọ́lọ́kanjọ̀kan akí Kẹ́hìndé Mariam akí Janet Olúwatìmílẹ́yìn akí Bọ́lájí Bálò akí Oyèdòkun Táíwò Tajudeen akí Pretty Ẹniọlá akí Sunday Ògúndèyí akí Nèyó Nas akíyín akí Mọ̀íbí Praise ìyáwa ìyáradá akíyín ìyáwa Mọ̀íbí Praise akíyín akí bàbá wa aláṣepé lolúwa akí Nímọ́tà Naimat Ọlọ́ládé akíyín akí Bright Giving akí Prince Benjamin Báṣọ̀run
àṣà Yorùbá dùn àkí Àgbájé Ganiu Mọ̀rúfù Ọlá àkí gbogbo wa pátápátá lọ́lọ́kanjọ̀kan ìpele ìkẹta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun la tún lọ báyìí. Ṣé ká tẹ̀síwájú? Ẹ jẹ́ ká rí àtẹ̀ránṣẹ́ wípé ká tẹ̀síwájú lórí ìpele lẹ́ẹ̀kẹta. Ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní nípa nínú ayé. Rántí ìpínlẹ̀ ọ̀rẹ́ mi kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa. Rántí ìpínlẹ̀ ọ̀rẹ́ mi kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ò sì ní pa nínú ayé. Rántí ìpínlẹ̀ ọ̀rẹ́ mi kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ò sì ní pa nínú ayé. Mo ti dé bí ìṣe mi Saoty o. Sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni a fẹ́ pè báyìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ àwọn ọmọ lérò pé ẹ̀ ń gbádùn ètò àìtó yìí àṣà Yorùbá dùn, ṣé ẹ̀ ń gbádùn ẹ̀ lọ́hùn-ún. Aláṣẹ Oòduà ọ̀gá mi Ṣẹ́gun Àjàyí, mo lérò pé ẹ̀ ń gbádùn ètò àṣà Yorùbá dùn. Bàbá mi Aláṣẹ Gbénolúwa, mo lérò pé ẹ̀ ń gbádùn ètò àìtó yìí àṣà Yorùbá dùn. Ìyá mi Ọmọ́tọ́lá Adétòrò, ẹ̀ ń gbádùn wa, àánà ń gbádùn yín. Alájà Aminat, à ń gbádùn yín. Ìyá mi Ìyá Ọ̀pẹ́ Ajá Basirat, à ń gbádùn yín. Ẹ̀yà wa Ajá Kàfáyàt Àjọkẹ́ Aláṣà, kẹ́ ń gbádùn ètò yìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni a wà ní orí rẹ̀ yìí 81568438184561 òun ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta. Bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹta òun ni ẹ máa bá wa ká lọ bí ẹ ṣe ń tẹ̀lé wa, torí pé àní bá lọ ẹni bá lọ òun ló bá kú. Ẹ máa bá wa pọ̀. Káàdì ẹlẹ́ẹ̀kẹrin ṣé ká pè é tẹ̀bá ti ní kí n pè é màá kúnkún pè é, torí pé ètò náà ó ń lọ sí ìpamọ́ títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. èmi ó máa wá, ẹ̀yin ni a ó sì máa bá pẹ̀lú Ọlọ́run. Bọ́kọ́ bá koroko yóò padà wá sílé, padà bá roko yóò padà wá sílé. Ọkọ́ kì í roko àìpadà wá sílé, bọ́wọ́ bá jagun ẹnu yóò ṣẹ́gun ẹnu ni pẹ̀lú Ọlọ́run. Gbogbo wa a ó rí tajé ṣe, a rí àánú gbà, àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun nìyí, léyìí tí a fi ká àdágbà ètò tòní nílẹ̀ 37118971 83145572 37118971 83145572. Ó máa ń wá kí àárí èèyàn kí wọ́n pò wọlé ká tiẹ̀ lè dúpẹ́ pé èmi ni mo gba ìkan tàbí méjì nínú ẹ̀bùn tí wọ́n mú wá sí orí ètò tòní. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Larry B Food Canteen tí wọ́n ń ṣe bẹbẹ, tí wọ́n ń ṣe ohun àrà, tí wọ́n ń ṣe ohun ìjọnilójú ìyànilẹ́nu fún àṣà Yorùbá dùn fún gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Iléeṣẹ́ Larry B Food Canteen kò ní jóná, kò ní relẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ọmọ wọn pẹ̀lú ògo Ọlọ́run kò ní kú o, wọn ò ní tọ́mọ́ mọ́ oúnjẹ pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú àṣẹ Èdùmàrè. Gbogbo àwọn tí wọ́n mọ̀ wá síbẹ̀ tí wọ́n máa jẹun, wọn ò ní rógun àkóbá àdábá. Tẹ́ bá ń bọ̀ lọ́nà ẹ̀ ní kàkó àkóbá, ẹ̀ ní kọ àdábá. Tẹ́ bá tún wá jẹun tọ́nu iléeṣẹ́ yìí, tẹ́ tún padà sílé yín, ẹ̀ délé níre láyọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ jẹ́ ká gbé sókè lọ́hùn orin Saoty yẹ ráyé wá.
adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè a rí àtẹ̀ránṣẹ́ wípé káàdì ẹlẹ́ẹ̀kejì ìyá wa Olúfúnmiláyọ̀ Joseph àwọn ni wọ́n jẹ ẹ̀bùn káàdì ẹlẹ́ẹ̀kejì. Ẹ ṣé ìyá wa, inú wa máa dùn tẹ́ bá lè pè wá wọlé lórí ètò ní tòní pé láti dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Larry B Food Canteen. Fúnmiláyọ̀ Joseph àwọn ni wọ́n jẹ ẹ̀bùn káàdì kejì. Mo kí ìyá wa Divine Adenibire Ọ̀nàsọ́yà káàbọ̀ sí orí ètò ètò yín àṣà Yorùbá dùn. Mo kí ìyá wa Ṣọlá Bèbí Òdúsọ́yà bákan náà àkìyín o àkìyín kọ́nà bá wa kìyín. Ìyá wa Olúfúnmiláyọ̀ Joseph àwọn ni wọ́n jẹ ẹ̀bùn káàdì ẹlẹ́ẹ̀kejì. Mo kí ìyá mi Ayédùn Ọmọkùpà Alájà Sherifat, mo kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yín àṣà Yorùbá dùn. Ìyá mi kò ní sú yín kò ní rẹ̀yìn, èmi lọ́kọ ìyá ẹ̀, èmi tí ìyá mi bí tí mo tún ṣọkọ fún ìyá mi, èmi lọ́kọ Ayédùn Ọmọkùpà Alájà Sherifat. Mo ta ti yín, mo kí ìyá mi Alájà Monsurat ìyá Monsuru, mo kí wọn o, mo kí wọn. Mo kí ìyá mi Alájà Seida láti ìlú Nàìjíríà. Mo kí ìyá mi Alájà ọmọ ajé Ajétúmọ̀bí ìyá yàyà akíyín, akí gbogbo wa lọ́kànjọ̀kan, akí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà ní iléeṣẹ́ àṣà Yorùbá dùn. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ètò àṣà Yorùbá dùn ní orí WhatsApp wa, akíyín ayìyín adúpẹ́ lọ́wọ́ yín ní gbogbo ìgbà ní gbogbo àkókò. Mo kí amúlùdùn bàbá wa amúlùdùn àṣà Yorùbá dùn Àtọ̀dá Adédùmọ́lá Òyìnkànlọ́lá, mo kí yín tàbí mo kí bàbá ìyá wa Alájà Káúsárà Ọ̀làwálé Àyàbánjókòó Rábíù Ọmọlúàbí, mo kí yín Kíkítọ́lá, mo kí Kíkítọ́lá. Mo wá kí ìyá mi Olúfúnmiláyọ̀ Àyàṣọ́ròǹkẹ́ olóòtú kí ni kí n ṣe, mo kí yín ní gbogbo ọjọ́ Wednesday. Ohun yín kò ní kan létí ọmọ aráyé, ẹ mọ̀ rí wí ẹ sì mọ̀ rí sọ pẹ̀lú nǹkan Ọlọ́run. Mo wá tara bẹ́ẹ̀ mo kí ìyá mi ìyá ìbéèrè Omidan Zainab Tèmítọ́pẹ́ ìyá ìbéèrè, mo kí yín. Àwọn ni wọ́n máa ń fún wa ní ọ̀rọ̀ ìṣítí, ìbéèrè tó gbọ̀ngbọ́n, ìbéèrè tó ní làákàyè, ìbéèrè tó tọ́ni sọ́nà ní gbogbo ọjọ́ Tuesday lórí ètò yín àṣà Yorùbá lórí WhatsApp. Fún àǹfààní àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ ètò wa lórí WhatsApp, àwọn nọ́mbà tí ẹ lè fi bá wa sọ̀rọ̀ wípé ká hàdí yín sórí ètò àṣà Yorùbá dùn WhatsApp program wa, òun ni +20111058270 lẹ́ẹ̀kan sí +20111058270 tàbí tẹ́ bá tún wá ní ẹ̀kọ́ kan tàbí ìmọ̀ kan tàbí tẹ́ ní ètò kan tó tún fúnni lọ́gbọ́n, tó ń fúnni nímọ̀, tó ń fúnni lóye tí ẹ lè tún máa mú wá sí orí ètò àṣà Yorùbá dùn, ẹ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà bákan náà +20111058270. àǹfààní wà fún gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ní ètò kan tí wọ́n lè máa fún gbogbo ọmọ káàárọ̀ òjíire láti kọ́ ẹ̀kọ́ láti kọ́gbọ́n ní orí ètò àṣà Yorùbá dùn. Èmi ọmọ yín àbúrò yín náà ni MC Olúọmọ Àpẹ̀lẹ́, ọmọ Ìyàngádé, ọmọ yíyọ ẹkùn tó jókòó wí, ọmọ àlebọ́lẹ̀ yìí jábílábí lára wájú, ọmọ ẹkùn tárákìṣì gbére ẹ̀ níjà, ọmọ olókòtò ewúre, ọmọ olóbòmọ́gájí, ọmọ ògbóbìnrin sùn tọ̀mùtọ̀mù. Pẹ̀lú ògo Ọlọ́run èmi ò ní lọ ìlọ ẹja tó lọ bú tí ò dé inú ibú, mi ò ní lọ ìlọ pọ̀npọ̀ tó lọ sí ìsàlẹ̀ odò tí ò dé ìsàlẹ̀ odò. Tí n bá lọ màá wálé, tọ́kọ bá roko yóò padà wálé, bàdà bá roko yóò padà wálé. Ẹ tó wá ní kí n má dé òní mi ò ní dé bá pẹ̀lú àṣẹ Ọlọ́run bá mi Èdùmàrè. Ire lójú owó rí, ire ni ojú gbogbo ó máa rí o. Ní ẹnire là ń sọ̀rọ̀ àtàrẹ kì í kọ́lé tiẹ̀ láàbọ̀. Ire owó, ire ọmọ, ire àìkú bálẹ̀ ọ̀rọ̀ kò ní dá lọ́dẹ̀dẹ̀ kálukú wa. Ire o, ire kàpìtì.